ní káfíń nítorí ọ̀rọ̀ ẹ̀lẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wà nílé àtìlẹ́yìn ẹ̀yin olólùfẹ́ kan bẹ́sì ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ àti ìbẹ̀rẹ̀ oṣù ìlú àdúgbò ọmọ Yorùbá àwọn alálẹ̀ wọn kẹwù bàbá ṣe ẹ subscribe to olùsọlọ́sọ ilé wẹ́rẹ́wẹ́rẹ́ bèjà lẹ́mọ̀ọ́ ilé àbò láìjẹ́rọ̀ pé kò pẹ́ fídíò tí mo wá ṣe yóò wá láti wá gbà ṣùgbọ́n ká lè fa pàrọ̀ ọ̀pọ̀ ìgbà níbẹ̀ ká sì lè wo àwọn oníta bá ń bá ṣàṣìṣe láti ẹni tó bá sì ti dàgbà náà máa sì tẹ̀síwájú. Elégbèmọ̀ àdúgbò kọjá yìí sí ìwà lásìkò. Ní inú ọdún tá a wà nínú rẹ̀ lọ́dún 2025. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ lórí Aláàfin èmi ò fẹ́ wo ojú tá a máa fi ṣùgbọ́n àwọn àgbàlagbà ẹ̀mọ̀ pé a lè gba àwọn ìwà àti àwọn ìwé òun ṣe ọ̀pọ̀lọpọ̀ ìfàyègbà ilé ká bá gbà lè kí alábọ̀ àmọ̀ràn láti ìgbàgbọ́ àwọn ìgbésẹ̀ lọ́pọ̀ ìgbà it is not to condemn but to correct láti pàdé èso ṣe láti ìtàkùn láti sọ̀rọ̀ sí ẹnikẹ́ni tó ṣe láti pàdé èso ara wa sí àwọn ṣe gbogbo ala náà wà láti lè pa ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wò wọ́n ṣe ṣe kí n máa rí ẹ̀lòdì látòkè ok ká ṣe àtúnṣe látòkè tí a bá wọ́n ní ọ̀sán méjì á ṣe àkókò àfọwọ́kè lẹ́kọ̀ọ́ sí méjì méjì sí ìyọ́dá sí ó sì dáadáa fún ní ọdún tá a wà nínú rẹ̀ ọdún méjì àkọ́kọ́ tí kábíyèsí Aláàfin Ọ̀yọ́ kábíyèsí ọ̀gbọ̀n wà ní àpẹ́ ọlá tí wọ́n ó bá wọ́n ṣe. ẹ mọ̀ pé àgbáyé ni wọ́n máa ń ṣe kódà gbogbo àgbáyé wọ́n mọ̀ ikú ọ̀la pẹ̀lú ìbejì. ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn ní a sì bá bàbá wa yọ̀ fún ọdún mẹ́wàá lórí àkọsí yìí a sì dúpẹ́ pé bàbá ti fi Ọlọ́run síwájú nígbà yìí gbogbo wa a ó kọrin tá a mọ̀ wọ́n á bẹ̀ bá wa lù sí àwùjọ nítorí pé Ọlọ́run ṣe tó dára nínú ayé bàbá wa láti ọdún mẹ́wàá sẹ́yìn ilé Ifẹ̀ lójú ó ráàyè àlàáfíà sì wà ní ìlú yìí a ó kọrin èyí ìbálẹ́gbẹ̀rún àwọn
yíyọ̀ wọ́n sí sì rẹ̀ bá lọ. wọn lùlù sí kátó lọ sínú àdúrà. Ẹ jẹ́ kí a Àwọn ọmọ kọrin ọdún ọ̀rà pẹ̀lú yìí ìdùnnú ọkàn wa. wọ́n ti bí ètí 50 Èmi wọn bá tẹ̀pẹ̀lú àwọn nígbà tí fún mo rí ìgbàlà lórí ògo Ọlọ́run láàfin. ìṣẹ́gun rẹ̀. Àwọn ọmọ náà ti lè gbọ́ alẹ́ òtí. Tí yóò lọ lọ́ra, ọmọ rẹ̀ ló wà ní Èmi bá tẹ̀pẹ̀lú àwọn àwọn ọmọ ọdún ọ̀rà. Wọ́n dá kábíyèsí wọn dá wọn lọ láti dé kábíyèsí ọ̀lẹ̀ fún kábíyèsí òkúlẹ̀. Àwọn security ẹ̀tọ́ kábíyèsí wọ́n àtẹ̀sí wà lẹ́yìn. Àwọn ọlọ́pàá agbára wọn. Àwọn sójà ajẹ́ wàá bọ́lẹ̀. Wọ́n yìí ti ajá sí ìdí àwọn ọlọ́pàá wọ́n yìí bọ́ sókè. Bẹ́ẹ̀ ni ọpẹ́ nílẹ̀. Wọ́n yìí tí ajá sí wọ́n yìí jẹ́ kí wọ́n fọ́nká. Ó dẹ̀ ní ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn gbọ́dọ̀ tí wọ́n ní ọdún tí lọ I just have to ẹjẹ́ kọ́kọ́ fún ilé fún lọ ẹ̀kọ́ díẹ̀ ẹ̀kọ́ fún ẹjẹ́ wọn tó yí káàbọ̀ lásìkò. Àwọn èèyàn sí jẹ́mọ̀ ẹgbẹ́ gbogbo àwọn èèyàn tó bá jẹ́ ọ̀tọ̀ ọ̀rọ̀ kìíní alẹ́ lò àwọn tó lè kọ́ bá lọ́pọ̀ wípé ẹni tó bá já máa jẹ́ a máa ń sọ pé ṣé bá máa dé nínú àgbà máa dé I can remember when I was in secondary school, I was in secondary school, my son àṣemọ bàbá pàdé wọn tí wọn wá sí wọn tó pọn wálé ẹjá pọn wọn náà now of recent ìjọba wá ṣẹlẹ̀ nílùú Èkó oníṣẹ́ pẹ̀lú kábíyèsí ẹ̀mọ́ àwọn kọ́mpẹ̀sì kábíyèsí tí wọ́n ṣe sí ìwọ̀n jájá wọ́n lọ sí àbẹ̀wò síbẹ̀ wọ́n ní àwọn èèyàn tí wọ́n wà bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ àwọn òṣìṣẹ́ nínú iléeṣẹ́ àwọn òṣìṣẹ́ nínú iléeṣẹ́ tí wọ́n gba sálárì nígbà
kábíyèsí ọ̀nà ìjà wọ́n pè ní ìlànà ìyáwó lẹ̀ báwo ni ò bá ṣe dùn tó bí aláàfin ọ̀gá wọn náà ṣe báyìí ní gbọ́ ta ni olórí ọ̀dọ́ gbọ́ ọ̀dà bí ọ̀nà ìgbà ó tẹ̀ jẹ́ bọ́ tó kọ́ 50,000 òun ti yán pọ́nyán ní báyìí owó fi kó there are just some things we just have to onírìṣà náà máa lára láàrin every road life is also given every day we see those yes bá lè dá ní agbọ́dọ̀ gbà ok ọdún tuntun náà láti pọ̀ lọ́tẹ̀ kẹ́lẹ́ ìpàdé tó ṣọ́wà ọdún máa ṣọ́dún ọdún òbẹ́ni ní ìbò I pray I hope this will be not a way ẹ má gbàgbé ẹ bá mi sọ sílẹ̀ tí
milẹ̀ títì ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ilé ẹ̀kọ́ mi. ètò kan tó ti mílẹ̀ títì ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n.